Ẹ kú dédé àsìkò yìí, ìròyìn agbègbè ló ń dé sí etí ìgbọ̀nyín, ẹ máa bá wa ká lọ. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu lónìí tí ń ṣe ọjọ́ Ìṣẹ́gun ti padà lọ gún wá sí ìlú Àbújá lẹ́yìn ìdílálejò ọlọ́jọ́ mẹ́rin rẹ̀ sí ìpínlẹ̀ Èkó. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló dé sí ìpínlẹ̀ Èkó ní ọjọ́ Jímọ̀ ọ̀sẹ̀ tó rí kọjá láti ṣe ètò ìṣísọlójú owó tó ní tírílíọ̀nù náírà fún àgbékalẹ̀ ojúnà tí yóò bẹ̀rẹ̀ láti ìpínlẹ̀ Èkó sí ìlú Calabar. Ojú pópónà ọlọ́gbọ̀rọ̀ngàndan ọ̀hún ni wọ́n sọ wípé yóò jẹ́ àgbàjáde sí ìpínlẹ̀ mẹ́sàn-án ní orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ Tinubu tó ti padà dé olú ìlú Àbújá ni yóò túbọ̀ lọ ṣe àfihàn ìfilọ́lẹ̀ àwọn àgbékalẹ̀ àwọn iṣẹ́ gẹ́gẹ́ bí ọ̀kan nínú ètò ìsàmì ayẹyẹ ọdún kan ìṣèjọba rẹ̀ ní orí àlééfà ìṣèjọba. Bákan náà, akọ̀wé àgbà sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ọ̀gbẹ́ni George Akume ń wá kí olùdarí àjọ ẹ̀ṣọ́ ojúnà tìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà Shehu Mohammed tó ṣe àwòkọ́ṣe fífi ìpìlẹ̀ rere kalẹ̀ èyí tí yóò mú àṣeyọrí tó làmìlaka wáyé ní ẹkùn náà fún àlàáfíà àti ààbò àwọn ènìyàn ìlú ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ọ̀gá tẹ́lẹ̀rí tó di ẹ̀ka ọ̀hún mú tí ṣe fi àpẹẹrẹ rere kalẹ̀ kó tó lọ. Gbólóhùn ọ̀rọ̀ náà ló jáde bí ọ̀wàrà òjò níbi ètò ayẹyẹ ìṣàpọ́nlé gbígba okùn gíga lẹ́nu iṣẹ́ àjọ ẹ̀ṣọ́ ojú ọ̀nà lọ́gàá wọn tó wáyé níbi ètò náà tí wọ́n ti ṣe àfihàn àwọn ọ̀nà tí àjọ ẹ̀ṣọ́ ojú ọ̀nà yóò máa gbà fi kojú àwọn ìpèníjà tó ń farahàn ní ojú pópónà márosẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ọkọ àti aya tí wọ́n jẹ́ olórí àwọn ẹgbẹ́ tí wọ́n ń gbé kokéènì Bọ́láńlé Lukman Dauda àti Ọláyínká Tohebat Dauda ní ọwọ́ pálábá wọn ségi ní àwọn agbègbè ìpínlẹ̀ Èkó àti ìpínlẹ̀ Ògùn níbi tí wọ́n ti ń gbé ṣe iṣẹ́ láabi wọn ní àsìkò tí ọwọ́ ẹ̀ṣọ́ adámọ̀lẹ́kùn gbígbé egbòogi olóró lórílẹ̀-èdè bá àwọn lọ́kọláya náà pẹ̀lú egbòogi olóró tí owó rẹ̀ tó ní bílíọ̀nù náírà ní àwọn agbègbè méjì tí wọ́n ti ń gbé ṣe iṣẹ́ láabi wọn. Àwọn ọ̀daràn náà ní ọwọ́ bà ní agbègbè òpópónà márosẹ̀ ìlú Àgbádárìgì ní àsìkò tí ìkòkò wọn fẹ́ gbéra sọdá sí òdìkejì ìlú sí ibodè àgbàwọlé sí orílẹ̀-èdè tó kọ́lé ti orílẹ̀-èdè Nàìjíríà láti lọ jábọ̀ egbòogi olóró náà sí orílẹ̀-èdè Ghana tí wọ́n ń gbé egbòogi náà lọ. Bákan náà ni ọwọ́ tún ba àwọn ọ̀daràn méjì òmíràn tí wọ́n pe orúkọ wọn ní Ọláyíwọlá Àrẹ̀mú ẹni ọdún mẹ́tàdínlógójì àti Ògúnfowórà Taofik Ajíbọ́lá ní Erégùṣù l'Ékòó pẹ̀lú àwọn egbòogi olóró òmíràn lọ́wọ́ wọn. Ọwọ́ àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè ẹkùn ti Sẹ̀mẹ̀ Command tí olùṣàkóso ẹkùn náà ní ìlú Sẹ̀mẹ̀ ọ̀gbẹ́ni Temi Bẹ́mọ́dì jẹ́ olùṣàkóso ẹkùn náà lónìí jábọ̀ ọlọ́kanòjọ̀kan àwọn iṣẹ́ takuntakun tí ẹkùn náà ti gbé ṣe láti dínkù àwọn ìwà fàyàwọ́ lónírúurú ní ẹkùn ìlú Sẹ̀mẹ̀ ní ìgbà tó ń sọ méní méjì àwọn iṣẹ́ ribiribi tí àjọ wọn sọ nípa àwọn ọ̀daràn méjìdínlógún tí ọwọ́ bà ní tí wọ́n ti ń ṣe àfihàn ìwà fàyàwọ́ ìrẹsì. Bákan náà jábọ̀ àwọn afurasí ọ̀daràn tí wọ́n ń ṣe fàyàwọ́ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mẹ́rìndínlógún èyí tí wọ́n gbà ní ọwọ́ àwọn oníwà fàyàwọ́ ọ̀hún. Bákan náà ni àjọ náà gba ọkọ̀ àjàgbé mẹ́wàá tó kún fún àpò ìrẹsì tó lọ bí ibà pẹ̀lú àgbá epo jẹ́ríkànù 8. Àwọn ọ̀daràn afurasí méjìdínlógún tí ọwọ́ bà náà ni wọ́n sọ wípé wọn yóò fojú ba ilé ẹjọ́. Olùṣàkóso ẹkùn náà wá túbọ̀ lo àsìkò yìí na ìkatọ́tọ́ sókè wípé ẹkùn àwọn ní Sẹ̀mẹ̀ kò ní kọ́wọ́gbéra nípa títẹ̀síwájú dídínkù àwọn ìwà ọ̀daràn àti fàyàwọ́ ní agbègbè tí ẹkùn náà ti ń gbé iṣẹ́ wọn ṣe. Tọ́ àsùnjì lórun tàṣálẹ̀ ìní Gbénga Olóyèdé kí yín ẹ pàdé wa ní ọ̀la òde òní.